àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ Múyìwá Akọgun àdàbí tí n bá jẹ̀bi ẹ tó bá tó prime time àwọn ọmọ ẹ Akọgun wọ́n gbé òkú àwọn ọmọ ẹ wá bẹ́ẹ̀ nílé Akọgun Múyìwá iṣẹ́ á dìṣẹ́ ilẹ̀ á gbàbọ̀dẹ̀ fún ẹ ebi á pa ẹ́ ọkùnrin ló bẹ́ẹ̀ ṣe ní obìnrin ló bẹ́ẹ̀ ṣe ní wọ́n gbókù ọmọ wálé wá bá wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo fi ọlá wákàtí yìí mo fi gégùn fún ẹ Múyìwá Akọgun mo fi gégùn fún ẹ there's nothing you guys can do for me. ẹ̀yin tèmi ìpè yìí pọ̀ o ẹ wo àwọn ìpè ńláńlá tí Lizzy Anjorin ṣe fún Múyìwá Akọgun àti Ìyábọ̀ Òjó ó ní wípé wọ́n máa gbé òkú ọmọ wọn máa gbé sí ni o ó tún sọ wípé ó ní tó bá kù díẹ̀ kí wọ́n ṣoríire wípé wọ́n máa gba èrè ọ̀hún dànù ni ẹ̀yin yẹn wá kí ló ń ṣẹlẹ̀ yẹ ká gbọ́ ìtókù. ogun ní sinimú èpè kì í ṣìyànjà I have come with clean hand I have stayed on my lane I have done my part just because we did not pay Gistlover ẹ wá bẹ̀rẹ̀ orí burúkú ẹ bẹ̀rẹ̀ òṣì ẹ bẹ̀rẹ̀ ránù ẹ̀yin olórí burúkú olóṣì yìí ẹ̀yin ẹni òfò ẹ̀yin ẹni ègbé ẹ̀yin tí ilẹ̀ ti gbàbọ̀dẹ̀ fún tọmọtọmọ yín ẹ̀yin tẹ́ ẹ máa sánná níkú ebi máa pa yín ọmọ aráyé á rọ̀ yín léjìká burú ní gbogbo ibi tó bá ní Akọgun ìwà tí Ìyábọ̀ Alice Òjó àti gbogbo àwọn tó bá dàbí ìwà Akọgun Múyìwá lórí cyberspace yìí ẹ ṣẹ̀sìn tọmọtọmọ yín mo kórìíra gbogbo yín èmi ò rírí nílé ayé mi nítorí pé Ìyábọ̀ Òjó fẹ́ gbowó pa mi ò rírí ẹ dẹ̀ gang up ẹ dẹ̀ pọ̀ lórí èèyàn kan ṣoṣo ẹni yóò wá bá yín rí ẹni yóò dá sí yín rí ẹni yóò kò síkì kankan lọ́dọ̀ yín rí ẹ mọ ẹni rí ẹ mọ yẹ́ rí ẹ mọ bàbá ẹ mọ ń gangan rí just because Ìyábọ̀ fẹ́ gba owó lọ́dọ̀ Gistlover ẹ wá team up bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn ọ̀run á fi kú ọmọ wá yín rí ọ̀run á fi ìbànújẹ́ wá yín rí bẹ́ẹ̀ ṣe ń rìn lórí ilẹ̀ á máa gbàbọ̀dẹ̀ fún yín ni bẹ́ẹ̀ ni mo sọ I dislike you guys oh no because I'm not a bad person you cannot tell me to endure what they are doing you cannot tell me to look away because I don't do it to people you don't understand if not for àwọn èèyàn dáadáa tó bẹ̀rẹ̀ sí ní tú àṣírí Múyìwá when I saw Múyìwá when I saw what he did to me during Idumota mo lọ sí Facebook mo gbá search yẹn mo rí pé Múyìwá ó yọ fídíò ńbẹ̀ ni Múyìwá Akọgun ó wá sọ mi pé ọjà àkọ́kọ́ ọjà wọ́n á fi ọjà òkú ọmọ ẹ ránṣẹ́ sí ẹ Múyìwá Akọgun àdàbí tí n bá jẹ̀bi ẹ lókù àdàbí tó ẹ pé mi ò kọ́kọ́ wá fún ẹ àdàbí tó bá lè gba nǹkan tó ṣe lókù Múyìwá Akọgun àwọn tó ń rí oorun sùn àwọn tó ń sùn déédé wọn ò pẹ́ láyé ká má tí ì so èèyàn kan ṣoṣo tí ẹ̀yin bí 1 million tẹ́ ń ṣe ṣó fún ẹni dẹ̀ dákẹ́ fún gbogbo yín for years kò sọ kankan nígbà tẹ́ni bẹ́ẹ̀ sì ní ṣe ṣó fún yín ẹni ìyá jáde láàárọ̀ ẹni ìyá jáde lọ́sàn-án á jáde nírọ̀lẹ́ á jáde lálẹ́ kẹ má ba baṣẹ́ jẹ́ kẹ má ba bóúnjẹ jẹ́ kẹ má ba bọ̀lẹ̀ jẹ́ kẹ má ba ba yá ọmọ ẹ̀jẹ́ kẹ má ba yẹ́ ẹ̀jẹ́ ẹ̀ẹ́dẹ̀ sọ pé ẹ̀pàyàn Múyìwá Akọgun mo pè ẹ́ mo pèsè dá ẹ lóru yìí àdàbí tó ẹ pé mo kọ́kọ́ wá fún ẹ Ìyábọ̀ Alice Òjó àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi Ìyábọ̀ Alice Òjó ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó ní nǹkan kan ṣe pẹ̀lú wọ Ìyábọ̀ Òjó wọ́n á máa ru òkú ọmọ wọlé fún wọn lẹ́gbẹ̀gbẹ̀rún ni Múyìwá Akọgun tó bá bí gbọ́ ọmọ ọ̀rọ̀ tí àwọn ọmọ ẹ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ ló máa rán wọn lọ sí ọ̀run òjijì láìpẹ́ ọjọ́ wọn lójú ẹ̀mí ẹ̀ Múyìwá Akọgun Múyìwá Akọgun mi ì tí ì dé mò ń bọ̀ mo fẹ́ kó mọ̀ pé mò ń bọ̀ wá fún ẹ mi ì tí ì dé ẹ̀ẹ́dẹ̀ lẹ́pàyàn rí ẹ̀ẹ́dẹ̀ team up just because Ìyábọ̀ Òjó fẹ́ gba owó lọ́dà Gistlover just because you want to sọ pé please forgive them ọ̀run á fi ẹ̀mí ẹ̀ tọrọ láìpẹ́ ọjọ́ ẹ̀ ọ̀run á fi ẹ̀mí àwọn ọmọ ẹ̀ á fi rúbọ ìwọ tó sọ pé forgive them yẹn ẹ rò pé nǹkan tó ń ṣe fún ẹ rò pé nǹkan a day will come that a government will stand up ẹ̀yin fọkàn balẹ̀ ọjọ́ tí Dorcas máa lo ẹ̀wọ̀n eré ló pé
ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ fracas yìí, you guys are Christians. Ẹ wá team up. Ẹ mọ iye oníṣòwò tẹ́ ti gbé ṣubú ni. Tí wọ́n járáyé mọ́lẹ̀ ni. Ẹ mọ iye ẹni tó ti ń bọ́ igbá ènìyàn. Tẹ́ sọ dẹni tí ò lè mú ọwọ́ lọ sẹ́nu mọ́lẹ̀ ni. Ẹ wá pọ̀ lórí èèyàn kan ṣoṣo. Ẹni tí ẹ dìbò fún mi o. Ẹ gbọ́ message tí màá sọ. Message ẹni mo fẹ́ kẹ́ gbọ́. Ẹ gbọ́. Ẹ ń jẹ́ èèyàn ṣùgbọ́n mi ní jẹ̀bi ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù náà. Tó ó ní ṣùgbọ́n mi ní jẹ̀bi ẹ̀. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó sọ lọ. bá jẹ̀bi underline that word. Emmanuel Akọgun wòlíì tó bá jẹ̀bi. Kí ló sọ? Emmanuel Akọgun wòlíì tó bá jẹ̀bi. Akọgun mi tí dé mo ṣe ń bọ̀. Àfi tá fẹ́fẹ́ tí ò bá fẹ́ lú ẹ lókun. Àfi tó bá rìn lórí ilẹ̀. Màá sọ fún ẹ pé mi ní kọ́ọ̀pù lè gbéyàn ṣubú. Màá sọ fún ẹ pé mi ní kọ́ọ̀pù lè gbéyàn lọ sórí pé mo ń dijú bẹ́ẹ̀ sọ ni. Mi ò tí dé mo ń bọ̀. Mi ò tí dé mo ń bọ̀.